ẹ̀kálẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóde sojú ìròyìn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde Adétóyè Adébíyàn lórúkọ níròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Láti tún ìrètí àwọn ọmọ tó ní ìpèníjà ara ṣe, wọ́n ti ké pe àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣe àtìlẹ́yìn fún ilé ìtọ́jú fún àwọn ọmọ tó ní ìpèníjà tàbí àìlera ara tó wà ní ìlú Ìjẹ̀bú Òde. Olùdásílẹ̀ ilé náà ẹlẹ́yinjú àánú ọ̀gbẹ́ni Abíọ́dún Ènìlárí Pàṣẹdà pẹ̀lú ìyàwó rẹ̀ ìyáàfin Esther Olórí Pàṣẹdà ni wọ́n fi ìpè náà síta nígbà tí wọ́n ṣe ìbẹ̀wò sí àwọn ilé àwọn àkàndá ọmọ eléyìí tó gbilẹ̀ sí ojúlé 6 sí 7 ní òpópónà agbègbè Hasan Lasisi Sábó Ìtànrìn ní Ìjẹ̀bú Òde. Mercy Ezechi jábọ̀ ròyìn pé ilé ìtọ́jú náà ni wọ́n dá sílẹ̀ ní ọdún 5 sẹ́yìn. Ẹgbẹ́ ìkúnrẹ́ ìròyìn náà látẹnu Ìdòwú Ògúnbàjò. Àjọ Focus on Disability Foundation Home léyìí tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ ní ọdún 2020 ni ó jẹ́ ilé tí ó wà fún àwọn tí ó ní ìpèníjà ara léyìí tó wà ní ojúlé 6 sí 7 ní àdúgbò Hasan Lasisi lágbègbè ọ̀nà Ìtànrìn Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn. Àjọ yìí ni wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ láti fún àwọn ọmọ kékeré tí ó ní ìpèníjà ara ní oore ọ̀fẹ́ àti ìrètí. Pẹ̀lú ilé méjèèjì tí wọ́n kọ́ lọ́tọ̀ọ̀tọ̀ fún àwọn ọkùnrin àti obìnrin, ilé àjọ Focus on Disability yìí ni ó ní ìpèsè tó dára pẹ̀lú ipò ohun èlò lóríṣiríṣi àti àwọn ohun èlò ìdárayá láti ṣe àwọn ọmọdé yìí ní àǹfààní. Ilé àwọn tó ní ìpèníjà ara yìí tí wọ́n pè ní Focus on Disability gẹ́gẹ́ bí olùdásílẹ̀ náà ṣe sọ tí í ṣe Sir Abíọ́dún Pàṣẹdà lákòókò ìbẹ̀wò sí ilé àwọn onípèníjà ara yìí. Ó ní ilé yìí wà ní kíkọ́ pẹ̀lú ìdí ìtànkálẹ̀ ìfẹ́ àti oore ọ̀fẹ́. Nígbà tí ó sọ ìrírí rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé tó ní ìpèníjà ara yìí nínú àjọ Focus on Disability yìí, olùdásílẹ̀ yìí Sir Pàṣẹdà sọ ipa pàtàkì àti ipa takuntakun léyìí tí àjọ náà ń kó fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ kékeré yìí àti ìrónilágbára wọn. Níbẹ̀ ló ti wá kó sí àwọn tó lámìlaka léyìí tí wọ́n fọwọ́ họrí nínú ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́. Nínú àwọn ọmọ tí ó ní ìpèníjà ara yìí sọ ìrírí wọn léyìí tí wọ́n sì fi ẹ̀mí ìmoore hàn fún olùdásílẹ̀ ilé onípèníjà ara yìí fún ti ipa pàtàkì òun ipa ribiribi tó kó nígbésí ayé wọn gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe bí bàbá, ìfẹ́ tí ò níye àti ìrètí tí ó fi sí wọn lọ́kàn wípé àwọn yóò di èèyàn gíga ní ọjọ́ ọ̀la ní àwùjọ láì bìkítà ipò tí wọ́n wà báyìí. Àjọ Focus on Disability Children Foundation Orphanage Home tí í ṣe ilé àwọn onípèníjà ara yìí ni wọ́n dìídì gbé kalẹ̀ fáwọn ọmọ kékeré tó nípèníjà ara léyìí tí wọ́n lè jẹ́ kí ààlà ọjọ́ iwájú wọn ó ṣẹ. Fún ìrànlọ́wọ́ àti ìrànwọ́ sí àpò ìfowópamọ́ ilé-iṣẹ́ ọ̀hún ní 2022 8152 73 tí í ṣe ilé ìfowópamọ́ First Bank. Orúkọ tí ilé ìfowópamọ́ ọ̀hún yóò gbé jáde ní Focus on Disability Foundation léyìí tí ànáwó sí àwọn èèyàn yóò ní ipa rere àti ipa ribiribi lórí àwọn ọmọ tí ó ní ìpèníjà ara yìí láwùjọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn. Iléeṣẹ́ àpapọ̀ tó ń rí sí ìṣàkóso ètò ààbò ní orílẹ̀-èdè yìí nípasẹ̀ iléeṣẹ́ àpapọ̀ tó ń rí sí ètò ìlànà ìdáná ìdúnkòkò mọ́ni ti bẹ̀rẹ̀ ìlànà àtúnyẹ̀wò ètò ìdènà ìdúnkòkò mọ́ni tí orílẹ̀-èdè ti dá sílẹ̀ látọdún 2014. Ìbéèrè ni pé kí ni ipa àtúnyẹ̀wò yìí yóò ní lórí ìjàkadì tuntun tí orílẹ̀-èdè tuntun ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti lè dènà ìwà ìdúnkòkò mọ́ni pẹ̀lú àwọn irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Akọ̀yìn wa láti ẹ̀ka ààbò Ismaila Musa ló jábọ̀ ìròyìn náà. Nígbà tí ìpòrúurú kan pọ̀ sí lórí ààbò àwọn amáyédẹrùn ní ilẹ̀ Nàìjíríà, àwọn alákòóso ní iléeṣẹ́ ìmóhùnmáwòrán ìkànnì NTA ti ṣàbẹ̀wò sí olúìlú iléeṣẹ́ àwọn àjọ ààbò ara-ẹni-làbò ìlú nílùú Àbújá láti lọ mú ìbáṣepọ̀ tó dán mọ́rán milẹ̀. Ìbáṣepọ̀ yìí jẹ́ apá pàtàkì nínú ìgbìyànjú láti dáàbò àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìmóhùnmáwòrán pàápàá jùlọ ní àwọn iléeṣẹ́ tó wà ní àdúgbò. Dennis Tembu ló jábọ̀ ìròyìn náà. Àjọ tó ń gbógun ti títà àti lílo oògùn olóró ti pe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n kópa àti pé kí wọ́n gba ipò ojúṣe ní kíkún lórí ìjà lílòdì sí lílo oògùn olóró àti ṣíṣe òwò rẹ̀ pẹ̀lú àfojúsùn láti dènà jíjẹ́ kí àwọn ọ̀dọ́ ṣubú sínú irú páńpẹ́ bẹ́ẹ̀. Alága àjọ tó ń gbógun ti títà àti lílo oògùn olóró Ọ̀gágun Muhammad Buba Marwa òṣìṣẹ́ fẹ̀yìntì sọ àwọn ìpèníjà yìí níbi ìpàdé gbogbogbò tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ka ìjọba àpapọ̀ àgbáyé tó mójútó lílo oògùn àti ìwà ọ̀daràn
eléyìí tó wáyé ní ọ́fíìsì àpapọ̀ NDLEA ní ìlú Àbújá níbi tí wọ́n ti kéde iṣẹ́ ọ̀sẹ̀ kan tí yóò ṣáájú ọjọ́ àgbáyé nípa lílòdì sí lílo oògùn olóró ti ọdún yìí. Àkórí ti ọdún yìí ni ẹ̀rí ìdájú kíkópa nínú dídènà rẹ̀. Ìpinnu àkórí yìí ni láti fi tọ́ka sí bí lílo oògùn olóró ṣe ń pọ̀ sí ní orílẹ̀-èdè yìí àti pé ó ṣe pàtàkì kí a fi ipá àti agbára kúnra lórí apá dídènà rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àjọ àgbáyé tó ń rí sí lílòdì sí lílo oògùn olóró àti ìwà ọ̀daràn. Àwọn ọmọ ẹgbẹ́ àjọ ECOWAS tó wà nínú ìgbìmọ̀ àlàáfíà àti ààbò nípò àwọn alákòóso ni wọ́n ti péjọ síbi ìpàdé kan ní ìlú Àbújá láti gba àwọn ìwé àbá látọ̀dọ̀ àjọ ECOWAS lórí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ààbò ní agbègbè ìpínlẹ̀ náà. Ìpàdé yìí tó jẹ́ ìkẹrìnléláàádọ́ta irú rẹ̀ ni àwọn alákòóso látinú gbogbo àwọn orílẹ̀-èdè ọmọ ẹgbẹ́ ń kópa níbẹ̀. Kelvin Ebonuaye ló jábọ̀ ìròyìn náà. Ìròyìn wọn fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adégbèmí lórúkọ níròyìn títí dọ̀là tá tún pàdé ó dàbọ̀.